ológun àríọ̀ pàmẹ́lẹ̀ ètìtì màrìwò ti dára ògún gẹ̀ẹ́mì báyìí mo tún lọ sí bàbá mi kan àìdòkú bàbá sí ọlọ́ta òdù ọmọ arún dẹ́dẹ́ wọnú mi ni ìgbọ́mọdé ọmọ fi lè jà ọmọ fi kó sí ojú ọ̀tà ọmọ fi pápá lójú ojú kẹtù onímọ̀ká ìjìnà ẹlẹ́ta nọ́dọ̀ òru ọmọ jìgá àta ìjànà bàbá tí wọn kà ń ta létí ìbàlẹ̀ ní ìbà fún ewé sọ̀rùn yòókù bàbá sàkó lẹ́yìn ìbà dá wọ́n jọgọ létí olómele àjọ òjòkù ọmọ kí jẹ́ eégún ìbà fún ọmọ bí ọyá bàbá Látìfù tiwa àìgbé tí ọkọ̀ bàbá òrò tó ní ìsàlẹ̀ ọ̀tà eégún ìyá ṣeré ìpàdé mi. Ààrẹ lógún èrè lọ́gbọ̀n bá kú ló kọ́ ọdún bàbá ẹnìkan lè gbé wá sí. Kàyíbá ti rí kàyíbá kan ìdíje pé wí ni àbọ̀ pẹ̀lú òjò pẹ̀lú òjò rà bí ìjọ gẹ̀rẹ̀. Ìbàdàn mi náà lẹ́yìn bá jẹ́ àforíbalẹ̀ bólú pé bákan bá jẹ́ àforíbalẹ̀ bólú ọ̀dọ́. Àgbẹ̀mùrẹ́ lórí kó bá ti jẹ́ àforíbalẹ̀ bólú ọ̀gbà. Ìbàlẹ̀ nínú kórìbà bàbá mi ìkọ́ ọmọ àkọ́dún bẹ̀. Ìbàlẹ̀ nínú kórìbà ìyá mi ọmọ lóòrò ní pàpàyà lórí igi ìkọ̀lé ilẹ̀ ọmọ rò ó pàjá àbúwáyé. Ìbà orí adé àkíkú ará àlàwẹ̀ aládìgún pakún ọ̀lẹ́ ìjẹgún ọgbẹ́ ìkọ́bí sọ̀rọ̀ ìbọn lágbè ó bá ti rí ẹ̀rọ abẹ́kẹ́ ìròyìn.
Welcome, Baba. O senhor é muito quente, meu velho. A luz lá.
Thank you.